Hello, my people. You are welcome to my channel, Agbawabura Biewe Oshiori. If this is your first time watching, kindly like, share, comment, and subscribe for more amazing Yoruba content. Thank you for your support. Nílẹ̀ Yorùbá, tí wọ́n bá ti bí ọmọ, jọ́ keje àbí jọ́ kẹsàn-án ni wọ́n ń sọmọ lórúkọ. Tó bá jọmọ obìnrin ni, ọjọ́ keje ni, ṣùgbọ́n tó bá jọmọ ọkùnrin ni, ó di jọ́ kẹsàn-án kan tó sorúkọ ọmọ náà. Ìyá àti bàbá wo orúkọ tó rẹwà, n tó dùn létí tó bá ìran wọn mu, wọ́n á fi sọ orúkọ ọmọ náà. Báwo ni wọ́n ṣe wá ń sọmọ lórúkọ tó bá di ọjọ́ ayẹyẹ tí wọ́n ṣe ìkómọjáde? Àwọn nǹkan wo ni wọ́n ń lò gẹ́gẹ́ bí àṣà Yorùbá? Ọmọ bá ti pọ́mọ ọjọ́ méje àbíjọ́ mẹ́sàn-án, wọ́n á kó àwọn èròjà kalẹ̀ láti fi sọmọ lórúkọ. Kí làwọn èròjà náà? Àwọn bíi obì, àtàrí, epo pupa, orógbó, oyin, àádùn, iyọ̀, ìrèké, omi tútù, ọtí, ẹja gbígbẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àṣà ìsọmọ lórúkọ, kí là á pè láṣà sọmọ lórúkọ nílẹ̀ Yorùbá? Báwo gan là á ṣe sọmọ lórúkọ? Ẹ kú dédé wòye o gbogbo ẹ̀yin alára wa tẹ́ ń láǹfààní àti máa tẹ́tí gbọ́ mi, gbójú wò mí. Káyọ̀dé ọmọ Àjàó lórúkọ mi. Ẹ̀yin olólùfẹ́, ẹ̀yin afẹ́nifẹ́re, ẹ̀yin tí ó jẹ́ pé ọmọ Yorùbá àtàtà níyín, ẹ̀yin tí Ọlọ́run ọba mi ṣẹ́gi ọlà fún, ẹ̀yin ọlọ́pọlọ pípé, ẹ̀yin ọmọ Yorùbá àtàtà, ẹ bá ń sún mọ́yà yín, ẹ jájọ gbójú wo kinní yìí, kí là á pè ní àṣà sọmọ lórúkọ. Ẹ bá ń ṣíà fídíò yìí. Allah fẹ́ kí èdè wa, àṣà wa kó ṣe kíni, kó gbilẹ̀. A fẹ́ gba àṣà wa àtèdè wa padà. Àwọn ọmọ wa ò mọ àṣà àtìṣe wa mọ́. Wọn ò mọ àṣà àtìṣe ilẹ̀ Yorùbá mọ́. Kí là á pè láṣà sọmọ lórúkọ? Bó gan là ṣe ṣe ìsọmọ lórúkọ nílẹ̀ Yorùbá? Bó ni a ṣe máa ń ṣe àwọn ìsọmọ lórúkọ? Kí tiẹ̀ ní àwọn orúkọ tá a ní nílẹ̀ Yorùbá gan? Ẹ súnmọ́ bí? Ẹ jájọ péjú wo fọ́nrán yìí, ẹ jájọ fìmọ̀ kún mọ̀. Àwọn ètè mi bá mẹ́nubà, tí àlejò mi náà bá mẹ́nubọ̀, tá a bá débi tẹ́yìn mọ̀, ẹ̀yin náà tó lè fi sábàlá àríwí sí. Ẹ jájọ fìmọ̀ kún mọ̀. Ẹ já gbárùkù tètò yìí. Àṣà sọmọ lórúkọ nílẹ̀ Yorùbá, báwo wọ́n ṣe ṣe? Ọ̀nà wo ni à ń gbé gbà? Bó ni wọ́n ṣe máa ń tò? Irú àwọn ọkọ̀ wo gan la ní nílẹ̀ Yorùbá? Kí là á pè láṣà? Kí là á pè ní, ẹ mà pa alórúkọ ìnagijẹ, alórúkọ àbísọ, alórúkọ àbíkú, orúkọ àmútọ̀runwá, mẹ́rẹ̀ẹ̀rin tí Yorùbá máa ń gbà sọmọ nù. Orúkọ àbísọ, orúkọ àbíkú, orúkọ ìnagijẹ àti orúkọ àmútọ̀runwá. Èwo wá ní ìyàtọ̀ nù wọn? Èwo ló kọ àmútọ̀runwá? Èwo ló kọ ìnagijẹ? Èwo ló kọ àbísọ? Èwo sì ló kọ àbíkú nù wọn? Ẹ farabalẹ̀ kájọ wo fọ́nrán yìí. Àlejò mi ń bẹ ńlẹ̀, ọmọọba Nurudeen Ọlágúnóyè, ní ọba àwọn wọn bá wa sọ̀rọ̀ lórí rẹ̀ tí wọ́n yànnà náà. Kí là á pè ní àṣà sọmọ lórúkọ nílẹ̀ Yorùbá? Apá kìíní rèé. Bàbá lè yànnà náà tán lónìí, á tún mú wá lọ́jọ́ míì. Bẹ́ẹ̀ bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa fúngbà àkọ́kọ́, ẹ subscribe sórí ìkànnì yìí, Agbawabura Biewe Oshiori. Ẹ like, ẹ share, ẹ pín káàkiri. Kò ní bàjẹ́ lágbára àṣẹ Èdùmàrè. Ẹ jẹ́ gbé wọn wọlé ká mọ bẹ́tò lọ. Ẹ ṣeun. Ohun tá a bá pè níṣẹ́ ìyára, ọ̀rọ̀ tán ni yóò dà lọ́jọ́ iwájú. Kò sóhun tó wà lókè tí ò gbalẹ̀ kọjá rí. Ẹyọ oró àgbàdo ní dìrín, ìkan òjò ní dàgbàrà, àgbàrá òjò ní domi òkun domi ọ̀sà, ẹ̀yìn adìẹ ní dòròmọdìẹ, òròmọdìẹ ní dàgbébò òun àkùkọ, agódóńgbó ní dẹṣin, ìsín ẹja ní dàrọ̀ gidigba lálẹ́ odò, ọmọdé òní ní dàgbà lọ́la. Agbawabura Biewe Oshiori, ọmọdé ní ká fún gbogbo fún. Ẹ pàdé Káyọ̀dé Àjàó tí gbogbo yín mọ̀ sí àròyé ọba lórí ètò Agbawabura. A kú ojúmọ́ o, àsìkò dédé àsìkò yìí, Ọlágúnóyè yín náà nìyí o. Mo dé bí wẹ́rẹ́ bí ẹja ẹlẹ́, mo dé kùtù gbàdà bí èjì òwúrọ̀, mo dé pápápá bí èjì ìyálẹ̀ta. Kí ni a fẹ́ sọ lónìí? Ọ̀rọ̀ lórí àṣà ìsọmọ lórúkọ nílẹ̀ Yorùbá ni o. Báwo ni wọ́n ti ń ṣorúkọ ọmọ nílẹ̀ Yorùbá? Ǹjẹ́ ìlànà tá à ń gbà sọmọ lórúkọ lóde òní jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe láyé àtijọ́ bí? Yorùbá ló láṣà, Yorùbá ló lédè, Yorùbá ló ní ká ṣe.
ní ká kí ni pẹ̀lẹ́. nílẹ̀ Yorùbá tí wọ́n bá ti bí ọmọ ọjọ́ keje àbí ọjọ́ kẹsàn-án ni wọ́n ń sọmọ lórúkọ. tó bá jọmọ obìnrin ni ọjọ́ keje ni, ṣùgbọ́n tó bá jọmọ ọkùnrin ni ó di ọjọ́ kẹsàn-án kan tó sọ orúkọ ọmọ náà. ìyá àti bàbá wo orúkọ tó rẹwà n tó dùn létí tó bá ìran wọn mu wọ́n á fi sọ orúkọ ọmọ náà. báwo ni wọ́n ṣe wá ń sọmọ lórúkọ tó bá di ọjọ́ ayẹyẹ tí wọ́n ṣe ìkómọjáde? àwọn nǹkan wo ni wọ́n ń lò gẹ́gẹ́ bí àṣà Yorùbá? Yorùbá ló láṣà, Yorùbá ló lẹ́sìn, Yorùbá ló níṣe. nílẹ̀ Yorùbá tọ́mọ bá ti pọ́ ọmọ ọjọ́ méje àbí ọjọ́ mẹ́sàn-án wọ́n á kó àwọn èròjà kalẹ̀ láti fi sọmọ lórúkọ. kí làwọn èròjà náà? àwọn bíi obì, àtàrè, epo pupa, orógbó, oyin, àádùn, iyọ̀, ìrèké, omi tútù, ọtí, ẹja gbígbẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. láyé òde òní jẹ́ wọ́n lórúkọ báyìí mọ́ bí? kò sí. ṣùgbọ́n láyé ìgbà náà bàbá àti ìyá ọmọ ó jókòólẹ̀, ẹni tó bá wá jẹ́ àgbà nínú ilé wọn, bóyá ìyanu ilé tó dàgbà jù ní tí jẹ́ ìyálé ilé tàbí bàbá baálé ilé nígbà náà ni ó kó àwọn ọ̀sọ́mọgbé ní ilé jọ, wọ́n á wá jókòólẹ̀. bàbá àti ìyá ọmọ wọn á pèsè kínní yìí sílẹ̀. tó bá ti gbá àwọn obì àtàtàrí lẹ̀ sínú àwo ni wọ́n máa ń tẹ́ sí gan, wọ́n á kó dà sínú àwo tí ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ àtorógbó àtàtàrí. wọ́n wá mọ́ fi ṣèwúre fọmọ tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí. ìyá ọmọ gbọmọ lọ́wọ́ lọ́mọ tuntun, ṣùgbọ́n kó tó di pé wọ́n ṣèwúre wọ́n ti fa orí ọmọ tí kò ní sínú lórí ọmọ náà mọ́. wọ́n wá mú obì, wọ́n á wúre sóbì pé obì ní ibi kú, obì ní bàrùn, obì ẹni tó bá jobì ayé rẹ̀ máa ń rojú ni. ọmọ yìí obì lọ́jẹ́ yìí o, bàbá tí ó fẹ́ sọmọ lórúkọ wa jẹ́ á wá mú kínkín níbẹ̀ á fi sọmọ lẹ́nu. tó bá jẹ́ pọ́mọ òde jẹ́ ìyá ọmọ gangan á bùjẹ wò. tó bá ti jẹ́ wọ́n ti gbàgbọ́ wípé ọmọ tí wọ́n bí ọmọ tuntun yìí yóò mú nínú ọyàn, wọ́n ní kópì ọmọ ọmọ kékeré yìí kọ́ ọmọ bá bíbí dànù kí bí ọmọ ṣe sọ̀kẹ́ o. lẹ́yìn eléyìí wọ́n á mú atare, wọn ayé ò kí ń ka ọmọ tó wà náà atare. ọmọ tuntun tá a bí yìí o ayé ò ní ka iye ọmọ tó ní. lágbára lọ́wọ́ Elédùà ọmọ yìí yóò bí sùn yóò bí wálẹ̀. lẹ́yìn atare wọ́n á mú epo pupa, wọ́n á fi pupa wọ́n á fọwọ́ tọ́ ẹni tó ń ṣe ìwúre yìí á fi sẹ́nu, á tún mú epo pupa á tún fọwọ́ tọ́ epo pupa yìí á tọ́ sọmọ náà lẹ́nu. á wá sọ wípé epo ní ìríjú ọbẹ̀ o, gbogbo ibikíbi tọmọ yìí bá dé kí wọ́n máa wá kiri ni, kọ́ mọ wá níwà tìdùnnú tayọ̀ pé tí ò bá tí ì débẹ̀ inú nǹkan ò lè dà. lẹ́yìn eléyìí wọ́n á mú orógbó, wọ́n á jẹ orógbó, wọ́n á mú tíntín níbẹ̀, wọ́n á fi sọmọ tuntun lẹ́nu. àtọmọ àti ìyá ọmọ náà kàn wò pé ó tó bá ti jẹ́ wọ́n á ní orógbó ní igbó ní ayé. ọmọ yìí kó o gbó kó o tọ́ o, kó o tágbàlagbà, kó o fọwọ́ pawú, kó fèrègì jobi. lẹ́yìn orógbó ètò kù ní oyin. Yorùbá ní bọ́mọdé bá róyin àṣàkárà nù, a kì í sì fẹ́ yin foyin sẹ́nu ká rojú kókó. ọmọ yìí o ayé rẹ̀ ò mọ̀ dùn bí oyin ni o, ayé rẹ̀ ò ní kan. ìyẹn ọmọ tuntun tá a bí o ń wà mú yọ̀ ó gbé yọ̀ náà sí ẹni tó ń sọmọ lórúkọ lọ́wọ́ á fọwọ́ tọ́ iyọ̀ á fi sẹ́nu ọmọ tuntun yìí. ìyá ọmọ náà tún gbà òun náà fi sẹ́nu rẹ̀. wọ́n ní iyọ̀ ní ìrújú ọbẹ̀ o, bí yọ̀ bá sínú ọbẹ̀ ti dàtẹ́. gbogbo ibikíbi tọmọ yìí bá dé tí wọ́n bá ti rí kínú wọn mọ̀ dùn, káyé wọn mọ̀ dùn. ṣùgbọ́n tọmọ yìí bá ti dé káyé mọ̀ pé ó káàbọ̀ ó kú rìn ṣe dáadáa ló dé, òní wọn mọ̀ retí ibi gbogbo. tí ò bá tí ì sí ńbẹ̀ ibẹ̀ ò ní dùn o, ayé ọmọ yóò mọ̀ dùn yóò mọ̀ lóyin ni. lẹ́yìn eléyìí ní ìrèké, wọ́n mú ìrèké wọ́n gé ẹni tí ń sọmọ lórúkọ yóò jẹ́ ètò dùn ẹnu rẹ̀ yóò mú díẹ̀ yóò fi sẹ́nu ọmọ tuntun. ìyá ọmọ náà jẹ́ ìrèké yìí, wọ́n wá tún fi ìrèké ṣàdúrà fún, wọ́n á fi wúre fún. wọ́n á ní ìrèké kò sí ibikíbi tí ì ti yọ, ó fi hàn wípé gbogbo ibikíbi tọmọ yìí bá dé kọ́mọ dàgbà kọ́mọ dògún bẹ́ẹ̀ kó sì mọ làpárí ń bẹ̀ ni, torí ìrèké ò ní bùdó, gbogbo ibikíbi ni ìrèké ti yọ. lẹ́yìn ìrèké wọ́n á mú omi tútù, wọ́n á da omi tútù, wọ́n á dà sókè, wọ́n á tún dà sílẹ̀. ẹni tó ń sọmọ lórúkọ lọ́wọ́ á bù á mú á lómi nìyí o, bómi omi bá balẹ̀ ó mọ ní lápá ni. ọmọ tuntun tàbí ìyókù lẹ́dùwà jẹ́ kó lápárí, kó ní lọ kó ní lápọ̀ kó ní sílẹ̀, kí gbogbo tó bá dáwọ́lé kó mọ lápárí rẹ̀ ń bẹ̀ ni. ilé ayé ọmọ yìí ó lápá dáadáa o. lẹ́yìn eléyìí wọ́n á tún bu ọtí ìbílẹ̀, wọ́n á bù sẹ́nu, wọ́n á tún fi kásílẹ̀ wò. wọ́n á ní ẹni ọtí kì í tí, ọmọ yìí ò ní tí láwùjọ, gbogbo ibi tó bá dé kí wọ́n mọ fẹ́ràn rẹ̀ yín o. lẹ́yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gbogbo àwọn kan báyìí tó fi máa dùn. wọ́n ní ìyà tí àgbàdo jẹ tó fi di àádùn, ọjọ́ ọmọ kékeré yìí ò ní jẹ o, ọmọ kékeré yìí ò ní jìyà, kò ní jẹ pọ̀mọ̀pọ̀mọ̀ ètè. ara àwọn nǹkan báyìí ni wọ́n ṣe níbi tó bá ti ń sọmọ lórúkọ.
lẹ́yìn ẹ̀ wájá dúró lẹ́nu bá ná ó tó tán lẹ́nu ó kù níkùn ni o torí ìgbà míì tí a ó tó wá sọ̀rọ̀ nípa rẹ̀ ẹ pàdé mi léyìí tó ń bọ̀ lórí àṣà àṣọmọ lórúkọ. ìbà ẹ̀yin àgbà tẹ́ ẹ dàgbà nínú àgbà tẹ́ ẹ tágbà dà ọ̀rọ̀ ẹ̀yin àgbà lẹ́ni bá fẹ́ dàgbà kábọ̀ ọ̀wọ̀ fàgbà tó rẹ́ni lásọ bí àgbà kò lè lákìsà bí àgbà àmọ́ èmi ò ní gbà fàgbàlagbà òní láńgbáláńgbá tó fẹ́ gbà mí láyà ìta gbangba àgbà wá búra wò léwé ò ṣe é rí. There are lots of people out there suffering from terrible diseases like ulcer, stroke, kidney problem, liver problem, and many more. Don't be one of them. Don't die in silence. My brother, help me now. I beg, help me. Aha! With ginger herbal extract, get rid of infection, cancer, myoma, asthma, arthritis, rheumatism, diabetes, UTI, and many more. Liver problem, kidney problem, back pain, pie, hepatitis, prostate, and lots more. Also have Hero Antiseptic Herbal Soap for skin infection, ringworm, acne, eczema, sunburn, blackhead, and skin bleach. Ginger herbal extract is not some chemical cooked in the lab. It is 100% natural and with no side effects. Distributors, agents, and vendors are needed nationwide with lots of benefits. Ow! Order yours or register now. Hello, my people. Namibe Aroyoba. If you never subscribe to my YouTube channel, Agbawabura Biewoseri, you are wrong. Make you go there now and subscribe. Thank you.